Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Good morning, everyone. Happy good day, Nibude Masoni. Madam Long Moshe Junior. This is my early morning look. Emma Bino, me ti fono. Inú bí mi débi pé mi ti fono mo kàn pààrọ̀ aṣọ ni. Mi ti wẹ̀. So tí bá tẹnu mi bá ṣìyàn sí yín bẹ̀ yẹn. Ẹ gbà pé iṣẹ́ Jésù lájọ ń ṣe. Ṣé ti gbọ́? Hallelujah, hallelujah. Share, share, share. Please help me share this. Share, share, share. Kó tó di pé àwọn àgbàsẹ̀lẹ̀ wọ́n fi ìmọ̀tara ẹni nìkan wọ́n fi pa wá tán ní Celestia wọ́n fi wá rúbọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo síta. For their own selfish gains. I owe nobody an apology on this except Jehovah Almighty. Pẹ́pẹ́yẹ máa gbọ́ ọmọ pọ̀n lọ́sàn-án yìí àbí láàárọ̀ yìí dẹ̀ ni. Whatever the same time says in your area. Help me share. Share, share, share. And invite your friends. Every members of Celestial Church of Christ, please invite them. Torí àwọn kan wà torí wọn burú. Kí ni gbogbo ìṣe orí burúkú yìí níṣẹ̀lẹ̀? No, 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 no. Àwọn àgbà pẹpẹ, I owe you no apology. Bẹ́ẹ̀ ni. Ajá ìgbókẹ́yìn ẹ yọ, ó ṣe wọ̀. Gbogbo yín máa dárúkọ yín ní kọ̀ọ̀kan. Àtẹ̀yìn tí mo ti dárúkọ yín rí, àtẹ̀yìn tí mi ò dárúkọ yín rí. Ẹ bọ́ ibẹ̀. Ẹ lè continue láti máa fi ọmọ ìjọ mímọ́ ẹ lè continue láti máa fi wá sínú òkùnkùn. Because of your stupid selfish gains. Ẹ wá ní iṣẹ́ bàbá Ọ̀ṣọ́fà lẹ ń ṣe. Bàbá Ọ̀ṣọ́fà ò rán yín níṣẹ́ tẹ́ ń ṣe. Iṣẹ́ ara yín lẹ ń ṣe. Gbogbo ẹnu ni mo fi sọ. Ajá ìdẹ ìgbókẹ́yìn ẹ̀yà ó ṣe wọ̀. Ajá ìgbókẹ́nu ẹ̀yà, ajá ìgbókẹ́yìn ẹ̀yọ ó ṣòro wọ̀. Kí ló dé? Kí ló dé? Ẹ̀yin àgbàsẹ̀lẹ̀. Share, share, share. Bàbá ní wákàtí yìí gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ bẹ́yìn lẹ rán mi níṣẹ́ lásán láyé gbé ogun wákàtí náà dé ta yóò wà rírí lábẹ́ agbára mímọ́ Jésù Bàbá ní wákàtí yìí
gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga, kí gbogbo ayé lè mọ̀ pẹ́yìn lẹ rán mi níṣẹ́. Lásán lágbàsẹ̀lẹ̀ mi gbé ogun sí mi. Wákàtí náà dé tí gbogbo wọn yóò wá rírì lábẹ́ agbára mímọ́ Jésù bàbá. Bàbá ní wákàtí yìí gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga, kí gbogbo àwọn àgbàsẹ̀lẹ̀, àwọn àgbà pẹpẹ, àwọn jẹgúdújẹrá, àwọn hypocrites kí wọ́n lè mọ̀ olùjọ mímọ́ ló rán mi níṣẹ́. Gbogbo alábòsí inú ìjọ Celestial, wákàtí náà dé tí gbogbo yín ò wá rírì lábẹ́ agbára mímọ́ Jésù. Òkùnkùn kò lè borí ìmọ̀. Bẹ́ẹ̀ ni o, iṣẹ́ ọwọ́ yín kankan kò lè borí iṣẹ́ ìránṣẹ́ mi ní orúkọ Jésù Kristi. Olúwa o. Bàbá mi, Ọlọ́run mi, àwọn tí gbèrò láti ṣèbí àwọn náà á dá. Bàbá jókòó sínú tẹ́ḿpìlì, ó máa mi wo ohun tí gbogbo ẹ̀yin àgbà ìjọ mímọ́ máa ń ṣe ààyè kó lè mú ẹ fùfú bí gbogbo ayé dìtẹ̀ mọ́ mi. Ẹ gbọ́dọ̀ tẹríba fún Olúwa, èmi ọmọ ìjọ mímọ́, mo dìde mo yìn Olúwa. Aleluya ni orin mi, aleluya wà nínú ìṣe mi. Bí gbogbo yín fẹ́, bí gbogbo yín kọ̀, ẹ ó tẹríba fún Olúwa. Olúwa dúró ń wò yín. Ó ń wo gbogbo ẹ̀yin àgbà ìjọ mímọ́. Wákàtí Olúwa ti dé. Ìjọba rẹ̀ yóò ṣẹlẹ̀ yín lórí. Gbogbo ẹ̀yin àgbà ìjọ mímọ́. Ẹ̀yin alábòsí ìjọ mímọ́. Gbogbo ẹ̀yin àgbà ìkà inú ìjọ mímọ́. Ìbínú Olúwa yóò ṣẹlẹ̀ yín lórí. Gbogbo ẹ̀yin àgbà ìjọ mímọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú pẹpẹ nínú ìjọ mímọ́. Iná Olúwa ń hó yàyà yóò dájọ́ yín lórí. Gbogbo ẹ̀yin ẹlẹ́mí òkùnkùn inú ìjọ mímọ́. Gbogbo ẹ̀yin àgbà òfò inú ìjọ mímọ́. Gbogbo ẹ̀yin ìkà inú ìjọ mímọ́. Ìkà yín yóò ṣe yín níbi tọmọtọmọ ní orúkọ Jésù Kristi. Ẹni bá ní kí n kú aṣíwájú mi kú tọmọtọmọ.
Ní orúkọ Jésù Kristi. Ní mo dojú kọ yín nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Bẹ́ẹ̀ ni ìbínú Olúwa rọ̀jò lẹ́yìn lórí gbogbo ẹ̀yin àgbà ìjọ mímọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú pẹpẹ, tẹ́ dàgbàdà orí burúkú kiri, tẹ́ pera yín ní àgbà, tẹ́ sọ pé ẹ ṣe bí bàbá yọ pé kẹ́ ṣe ni. Iná Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní dà lẹ́yìn lórí láti ìṣẹ́jú yìí lọ. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Gbogbo ẹ̀yin alábòsí inú ìjọ mímọ́, wákàtí náà dé. Ó ti ti eruku burúkú jáde tó máa bẹ̀rẹ̀ sí ní rọ̀jò. Gbogbo ilẹ̀ máa kú kẹ́ tó kú, ẹ máa daṣọ ọ̀fọ̀ bóra ni. Ẹni bá ní báwo ni tèmi ṣe jẹ́ nínú ìjọ mímọ́, a máa wá ẹtì ní tọmọtọmọ. Iṣẹ́ Olúwa rán mi ni mò ń ṣe. Ọ̀nà tí Jésù là sílẹ̀ fún mi ni mò ń tọ̀. Iṣẹ́ yìí gbóná ó ń yọrùkú. Ogun ayé kan kò lè borí mi láéláé. Ní orúkọ Jésù Kristi. Ogun ọ̀run dìde sí gbogbo ẹ̀yin àgbà ìjọ mímọ́ láti ìṣẹ́jú yìí lọ. Iṣẹ́ tá bá rán ikọ̀ ni kì í pa ikọ̀. Ẹni tó rán mi níṣẹ́ ni mo bẹ̀rù, mi ò bẹ̀rù ẹnì kankan nínú yín. Kẹ̀wẹ̀ nínú àgbo òògùn. Kẹ́ máa gbé nínú igi lóru. Kẹ́ di ọmọ ènìyàn ní ọ̀sán gangan. Àníṣe iná Olúwa yóò wà lẹ́yìn lórí tọmọtọmọ. Àgbà yín kò ní dalẹ̀. Àgbà òfò lẹ máa ṣe. Gbogbo ohun tí ẹ fi àbòsí kójọ, ojú yín ló ṣe máa dànù. Ró ahọ́n mi lágbára, Olúwa. Ró ahọ́n mi lágbára, Bàbá. Ọ̀rọ̀ tí mo bá ti sọ o, àṣẹ ni kó máa gùn. Olùjọ mímọ́, ró ahọ́n mi lágbára. Ọlọ́run Olódùmarè, ọba tó gbé ní pẹ̀kun ọ̀run, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ró ahọ́n mi lágbára. Ró ahọ́n mi lágbára, Bàbá. Ọ̀rọ̀ tí mo bá ti sọ o, àṣẹ ni kó máa gùn. Ró ahọ́n mi lágbára. Ọlọ́run 1947, ró ahọ́n mi lágbára. Ró ahọ́n mi lágbára. Ọ̀rọ̀ tí mo bá ti sọ o, àṣẹ ni kó máa gùn. Olùjọ mímọ́, ró ahọ́n mi lágbára. Ọlọ́run ìjímìjí inú ìjọ mímọ́ o. Gbé mi wọ̀ Bàbá. Gbé mi wọ̀ Ọmọ. Gbé mi wọ̀ Ẹ̀mí mímọ́. Ẹran ara kò lè ṣiṣẹ́ yìí. Gbé mi wọ̀ Bàbá. Mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ fẹ́ o. Ẹ gbé mi wọ̀ Bàbá. Ẹ gbé mi wọ̀ Ọmọ. Gbé mi wọ̀ Ẹ̀mí mímọ́. Ẹran ara kò lè ṣiṣẹ́ yìí. Ẹ wá gbé mi wọ̀ Bàbá. Ayérayé Ọlọ́run ìyanu. Ọlọ́run ìjímìjí inú ìjọ mímọ́ ti Celestia. Ọlọ́run ìjọ mímọ́ láti òkè ọ̀run wá. Ọlọ́run ìjímìjí. Ọlọ́run tó tẹ òṣùmàrè. Ọlọ́run tó jẹ́ pé kí ẹyẹ ìwò kókè lúlì. Ẹ sọ̀kalẹ̀ wá o. Iṣẹ́ náà ti di ṣíṣe. Olúwa, ẹ rí mi ní ọmọdé o, kẹ́ tó fún mi ní ẹ̀mí ìgboyà. Ẹ rí mi ní obìnrin tó kó wọnú mi lọ́kọ́ ní kí n máa lọ tú ìdè, kí n máa lọ já ìdè, kí n máa sọ òtítọ́ ọ̀rọ̀ jáde látorí ìtẹ́ wá. Gbogbo ẹnikẹ́ni
babaláwo ni, oníṣègùn ni, adáhunṣe ni, wòlíì ni. Mi ò fẹ́ mọ bó ṣe jẹ́ nínú ìjọ mímọ́ tó bá sọ pé ó fẹ́ sàsinmi lẹ́ni ọmọ ẹ ló máa foríko, wọ fúnra rẹ̀ wá foríko. Áyàn lé àforíko, èèrà lé àforíko. Wọ́n máa rùkú wọlé, wọ́n máa rùkú jáde. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ nàka sáwọn ọmọ mi ní orúkọ Jésù, iná Olódùmarè kó máa dún lára yín tọmọtọmọ. Irajama jariba irajama rami mimo adabar wesa kalewa àmì ogun ọ̀run ẹ̀yà wọlé, ogun ọ̀run ẹ̀yà wọlé, àríbá àríyá ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ síre, ogun ọ̀run ẹ̀yà wọlé wá ẹ̀yin tọ̀run ẹ̀yà wọlé, àríyá àríyá ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ síre, ogun ọ̀run ẹ̀yà wọlé ẹ̀yin tọ̀run ẹ̀yà wọlé, àríyá àríyá ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀ síre. Idà nídà Olúwa, idà Máíkẹ́lì. Idà nídà Olúwa, idà Máíkẹ́lì. Idà nídà Olúwa, idà Máíkẹ́lì. Ẹ yí mi pọ̀ gbogbo ẹ̀yin tọ̀run, ẹ̀yin kérúbù, ẹ̀yin séráfù, ẹ̀yin màlẹ́kà mímọ́ tó ń ṣiṣẹ́ òdodo láti orí ìtẹ́ o. Gbogbo àyíká àti àyídà yìí ó di èèwọ̀ fún ẹ̀mí burúkú. Gbogbo ibi táwọn èso tó ti ara mi jáde tí wọ́n wà, àyíká àti àyídà wọn ó di èèwọ̀ fún ẹ̀mí òkùnkùn. Àṣẹ ni àṣẹ Elédùmarè. Jésù àpáta ìgbàlà tí mo dúró lé lórí. Àmín. Àṣẹ Èdùmàrè, àṣẹ Òrógùn kò yí padà. Hallelujah. Ẹ bá mi pín ètò yìí. Ẹ bá mi pín fún ilé Élì. Rábì. Àkùdédé wo yóò lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin, ẹ káàbọ̀ sórí ètò. Mi ò ní pinnu láti wá sí ojú fọ́nrán láàárọ̀ yìí, ṣùgbọ́n ohun tó bá mi jí, ohun ayọ̀ ló bá mi jí. Mi gbọ́dọ̀ sọ pé ohun tí ó gba ọkàn mi kan.
gbogbo iṣẹ́ wa tí a ń ṣe, gbogbo ìwà tí a ń hù nínú ìjọ mímọ́ yìí o, gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ, ẹ jẹ́ ká máa ṣọ́ra, torí Olúwa yóò mú gbogbo iṣẹ́ wa sí dájọ́, àti gbogbo ìwà ìkọ̀kọ̀, ire tàbí ibi. Olúwa, hallelujah, ẹ bá mi pín ètò yìí Jésù. Ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì àwọn bàbá yìí, mo mọ̀ pé ọ̀pọ̀ nínú wọn máa ń wò mí. Bàbá Bánjọ, S.O. Bánjọ, ẹnìkan ṣoṣo tó kù, igi kan tó kù nínú ẹ̀yin trustee, nínú trustee tó bá bàbá OSCHOFFA ṣiṣẹ́. Bàbá Bánjọ, ẹ̀yin ní igi kan ṣoṣo tó kù, ẹ ṣe wá fẹ́ dáná rú níbi tẹ́ ti pa kúbẹ́kúbẹ́. Tó bá máa jọ́ ṣáká, jẹ́ ọ̀ṣáká, tó bá máa jẹ́ òṣoko, jẹ́ òṣoko, ọ̀ṣàkà ṣoko. Olúwa ní òun kíni, òun yóò kọ sílẹ̀. Bàbá, àbòsí ò lérè kankan ju àbòsí lọ, kò lórúkọ méjì. Bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó, ṣùgbọ́n lẹ́ni yìí ẹsẹ̀ mi gorí ìdodo nínú nǹkan tí mo jí bá láàárọ̀ yìí lórí ipa ìjọ Celestial mímọ́, pàápàá jùlọ ẹni tẹ́ lọ mú wá tẹ́ fi jẹ pásítọ̀ sí ọmọ ìjọ mímọ́ lọ́rùn. Bábí bàbá nínú yan, àbòsí ò lérè, wòlíì 42, ibi tẹ́ bá wà dèrè. Bàbá Akítẹ̀rìn wá, mo ń gbórúkọ yín ni, mi ò rí fọ́tò yín rí, mi ò tiẹ̀ lè dá yín mọ̀, ṣùgbọ́n ara Fani Fátímọ̀ wà. Alàgbà Pius Ọlárẹ̀wájú. Tí ọ̀rọ̀ bá débi pé kàkàtà pàrà báyìí làásítọ́ tó bá yí láyìí jù, ó ti ní ọwọ́ kan àmódi nínú ni. Ẹ bá mi pín ètò yìí. You try your best, but your best is not enough at this particular hour. Wọ́n tún lẹ́yìn kan jẹ́ Káyọ̀dé Sakabọ̀ àbí kílẹ̀ tí porúkọ yín mi tí ẹ mọ̀ yín mi dẹ̀ fẹ́ mọ̀ yín. Gbogbo diplomacy burúkú tẹ́ ń lò, tẹ́ fi kó àwọn ọmọ ọjọ́ mímọ́ sínú ọ̀fìn ayé tó jẹ́ pé kan dagbádá lọ sí kóòtù lójoojúmọ́. Kí ni tẹ́ rí gbà nínú kóòtù tẹ́ lọ lójoojúmọ́? Kí ni tẹ́ rí gbà nínú kóòtù tẹ́ lọ lójoojúmọ́, tẹ́ ń lọ náwó dànù fáwọn lọ́yà? Ó ní kankan tẹ́ ń gbà níbẹ̀ ní kọ̀kọ̀ ni. Ajá ìgbókèyìn ẹ̀yọ, ó ṣe wò. Ìtọ́ ìpàgbé lórí. Gbogbo yín ẹ máa sọ pé you are doing your best, you are doing, but your best is not enough. Ẹ ti bàjọ́ jẹ́. Ẹ ti fọ́jọ́ yìí lójú, finally. Ẹ jẹ́ kankan fi fídíò kan wọ̀n wá. Power off.
Bluetooth mode. Allez. Màá ṣàlàyé fídíò yìí fún yín o. Olùtùnú mi ló jẹ́ ní gbogbo ara. Ó ní kí ìkànnìyàn mi lóhùn lọ́rùn. Òun ní ìtànà ìbàdàn ìràwọ̀ òwúrọ̀. Oníkan lára àti ọkọ mi fẹ́. Kóòtù kọ́ leléyìí o. Olùtùnú mi ló jẹ́ nínú gbogbo ara. Ó ní kí ìkànnìyàn mi lóhùn lọ́rùn. Nàìjíríà ni wọ́n ń tà yẹn o. Òun ní ìtànà ìbàdàn. Gbogbo ohun tí Nàìjíríà jẹ́ nísẹ̀lẹ̀, òun ni wọ́n ń tà dànù yẹn. Bàbá yín rèé. Bàbá yín rèé o. Ògbé gbogbo mẹ́nu jẹ́. Bàbá yín nìyẹn. Ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ṣà wọn lóríkèéríkè ni. Òjò di agbára mi nígbà tó wọ̀. Torí rẹ̀ mo kó gbogbo tí mo ti fẹ́ sílẹ̀. Ó sì fagbára rẹ̀ gbé ọkàn mi ró. Bí ayé tilẹ̀ kọ̀ mí, tí Sátánì lọ mí wò, Jésù yóò mú. Hallelujah. Shame unto all of you. I owe nobody an apology except Jehovah Almighty. Ọba tó ń gbé ní pẹ̀kun ọ̀run. Gbogbo diplomacy tẹ́ ń lò. Gbogbo ẹ̀yin bàbá tí mo dárúkọ yín yẹn. Wọ́n ti fertile gbogbo everything fún yín. Nàìjíríà ò jẹ́ nǹkan kan mọ́ nínú ṣẹlẹ̀. Nàìjíríà kẹ̀dẹ̀ ló gba bàbá Ọ̀ṣọ́fà. Ló tẹ́wọ́ gbà á nígbà tí wọ́n lé. Nígbà tí wọ́n lé bàbá Ọ̀ṣọ́fà. Lájàṣẹ, Nàìjíríà ló tẹ́wọ́ gbà á. Ṣùgbọ́n níbi tí ẹ̀yin ọmọ Nàìjíríà tó ti jẹ́ pé ká lè rí mi, ká lè rò pé mi ni mò ń ṣe the best. Àmúlùmálà tẹ́ ì ṣe kiri. Nigeria Diocese Celestial. Ṣé o pé Nàìjíríà ní ṣẹlẹ̀ ti tàn káàkiri gbogbo àgbáńlá ayé, wọ́n ti yọwọ́ yín kúrò. Ẹ̀ẹ́dẹ̀yẹ lọ sí kóòtù. Ibi tó yẹ kí ẹgbọ́n sí ẹ̀gbọ́n síbẹ̀. I owe nobody an apology except Jehovah Almighty. Ẹni tó mọ̀ mí tó mọ̀ gbogbo ohun tí mo fẹ́ jẹ́ ilé ayé tó rán mi níṣẹ́ tó dẹ̀ mọ̀ gbà tí mo máa sùn. Tí mo máa lọ jíyìn rere iṣẹ́ tí mo ṣe lágbàáyé yìí fún. Òun nìkan ni mo owe apology. Mi ò apology fún àwọn agbádá burúkú tẹ̀ ń kó kiri, agbádá àbòsí. Agbádá tọ́lọ́run ò mọ̀. Ipò tọ́lọ́run ò mọ̀. Ipò tí Ọlọ́run ò mọ̀. Tẹ́ ń dà ríyẹ. Wọ́n ti gbàṣẹ̀lẹ̀ kó lọ́wọ́ Nàìjíríà. Wọ́n ti dá padà lọ sájàṣẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀ ń lo diplomacy, tẹ́ ń ní kó máa lọ sí kóòtù. Ẹ kó àṣedànù Òkèrègbè òfìfo, ẹ kó owó tẹ́ ń waste dànù. Ẹ kú diplomacy.
Heo. Ẹ jẹ́ kí n ka lẹ́tà tó tẹ̀lé tó fa fídíò tẹ̀rí. Ẹ jẹ́ kí n kà fún yín. Ìrìn àjò tó fà á. Breaking news. EMF OSCHOFFA in Benin Republic. Mo ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ẹ jọ̀ọ́, Nàìjíríà ni àwọn à ń ṣe nǹkan. Ẹ má bínú. Ẹ má bínú. Ọ̀rọ̀ wà tí mo máa kà fún yín rẹpẹtẹ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín náà. Ọ̀rọ̀ wà. Breaking news. Reverend EMF OSCHOFFA in Benin Republic. In the news, Reverend EMF OSCHOFFA, pastor and spiritual head of Celestial Church of Christ. Pastor and spiritual head. Ẹ ṣì ń jẹ́ kó máa pè ní pastor and spiritual head. Ẹ̀yin bàbá yìí ọmọ Yorùbá wà yóòne. Ẹ ṣì ń jẹ́ kó máa tàmì òróró lọ. Ẹ ṣì ń jẹ́ kó máa lọ visit káàkiri. Ó travel from one country to another. From one whatever. Ẹ fún mi ẹ yá mi lóyìnbó, ẹ yá mi ní Yorùbá to another. Ẹ̀dẹ̀ sọ pé he's not the pastor. Ẹ̀dẹ̀ sì fi pastor pé. Tẹ́ bá sọ pé mi ò ní pè ní pastor. Ẹ wá máa sọ pé èmi yẹn ni ọmọ the rebellious one. Orí gbogbo yín bàjẹ́. With no exception. Tí bàbá tó bí mi lọ́mọ gan bá wà lára yín. Orí ẹ̀ gbálẹ̀ nínú kòtò. Ẹ máa gbọ́. It's right now in Benin Republic, a visit that was said initiated by the President Talon. President Talon! Ẹ gbọ́ dáadáa o. Of Benin Republic. We gathered that the Beninois president is trying to replicate what President Matthew Kereku did between Reverend A.A. Bada and Reverend B.D. Agbausi. Shortly, Celestial Church of Christ leader will be received alongside with Reverend B. Adeogun of gbogbo wọn lẹ ti rí nínú fídíò tí mo fi hàn yín yẹn o, with Reverend B. Adeogun of Benin Republic Diocese. Also in the meeting are Baba Ediomu, Bla Jacob Akan, Kwame Justin. Akan Kwame Justin, ìyẹn wá láti Ivory Coast. Ṣé mọ̀ pé òun náà ni bàbá yín tẹ́ sọ pé kò kìí ṣe pastor yín, ṣùgbọ́n ó ń lọ káàkiri. Ó lọ ń ṣiṣẹ́ pastoral duty ẹ̀, ó dẹ̀ ń gbowó, èyí dẹ̀ wà níbi tẹ́ ti kó fáìlì, tẹ́ ń da aṣọ sẹ̀lẹ́kiri ríboríbó lọ síwájú wọn ní kóòtù. At Akan Justin, Kwame Justin and Alagba Sarasoro, whatever orúkọ tó ṣà jẹ́, Sarasoro, all came from Côte d'Ivoire for the meeting. Ẹ̀yin tí Nàìjíríà ṣọ́ pè yín sí, wọ́n pè yín sí. Gbogbo yín bàbá tí mo dárúkọ yẹn ló wà ńbẹ̀ nínú yín. Ẹ rí bí tó ti lọ ṣe meeting yẹn. Wọ́n ti sọ fún yín pé ọmọ ṣe tán ọmọ lọ lé. Bí tẹ́yìn tí ń kó fáìlì kiri.
tẹ́ ti ń dàgbàdà kiri. ń bọ̀ o. Àwọn kọ́mẹ̀ntì ti gorí kíní yẹn lóríṣiríṣi. Ẹnìkan béèrè ìyàwó bàbá Ògúnrẹ̀mí àwọn náà ṣe fún wọn lóyè ńlá. Wọ́n ní I sincerely hope pastor has some people on his entourage from Nigeria. No. Nobody. If we are not going to respect CCC Nigeria-led administration, it will be better for CCC Nigeria Makoko Ketu Imeko to disassociate itself from anything for now. Nigerian force. I am a patriotic Nigerian and Nigerian first, period. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹnìkan bá dá Màmá Ògúnrẹ̀mí lóhùn. Ó ní I don't think so. Let me be honest. That meeting is not in the best interest of Nigeria. Ṣé bẹ́ẹ̀ mi ti sọ fún yín? Mo ti sọ fún yín látijọ́ yìí. Pé kí àwọn agbádá burúkú tẹ̀ ń kó lọ sí church yẹn. Tẹ́ sì jẹ́ kọ́ ọmọkùnrin tó kó. Bàbá! Ẹ jẹ́ kí n là mọ́lẹ̀. Bàbá Bánjọ. Ẹ mọye ìgbà tí mo pè yín. Lọ́sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ṣe parí kóòtù tó tún àjọ́nà ẹ̀. Èmi Olúwatóyìn mo pè mo dẹ̀ lè show kíní ẹ̀. Mẹ́sẹ̀jì tí mo send sí mo lè show ẹ̀ fún gbogbo àgbáyé. Màá máa pè yín lẹ́yìn ilẹ̀kùn láti bá yín sọ̀rọ̀ tùbínùbí. Tó bá ṣe gbé wá fún mi pé kí n gbé fún yín, màá fẹ́ gbé fún yín. Ṣùgbọ́n gbogbo yín lè rí mi lọ́ta. Gbogbo yín pátápátá lẹ máa lálẹ́ gbẹ̀yìn lórí iṣẹ́ ìránṣẹ́ mi. I owe nobody an apology, no matter your age. Nígbà tí wọ́n gbé tó àjọ̀nù kéèsì yẹn, bó ṣe gbé fún mi, mo bẹ̀rẹ̀ sí ní pè yín Bàbá Bánjọ. I called you many times. Ẹ dẹ̀ mọ̀ pé mi ni. Ẹ gbé aago mi. I messaged you. Ẹ kà á. Ẹ dá mi lóhùn lẹ́ẹ̀kíní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta. Nígbà tó yá, ẹ paná tẹlifóònù yín lórí WhatsApp. Nobody can fool me in this Celestial Church of Christ. Torí iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ tó lágbára púpọ̀ ni. Àṣeyẹ gẹ́gẹ́ ni mo máa ṣe. I will land on the Canaan side. Ẹni yẹn dá Màmá Rónkẹ́ Ògúnrẹ̀mí lóhùn pé I don't think so. And let me be honest that meeting is not in the best interest of Nigeria. Ìyá Ògúnrẹ̀mí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá lost sínsìn. She said, àwọn lost tó rẹ́nu mi, aró ẹnu mi lágbára láàárọ̀ yìí mi gbọ́dọ̀ fi sọ nǹkan tí kò ṣẹ́ síra mi. You said you are lost. Ẹ tí lost. Ẹ sì máa ríra yín he. Wọ́n wá ìyá Ògúnrẹ̀mí náà tún kọ eléyìí pé àbí ẹnìkan ló ṣàdá wọn lóhùn ṣá. Any communique that is not in the best interest of Nigeria and CCC led administration from Nigeria will be completely rejected by the Nigerian government. I assure you that, please. Which Nigerian government jàre o? Aago mélòó lẹ ṣe fẹ́ sọ yẹn? Aago mélòó lẹ ṣe fẹ́ sọ pé kí Nigerian government kí wọ́n reject ẹ̀ ńgbà tó jẹ́ pé yọ̀bọ̀yọ̀bọ̀ kẹ́ lẹ̀ ń ṣe nítorí nǹkan tẹ́ ń wá tẹ́ ẹ̀dẹ̀ lè rí láéláé tẹ́ rò pé lè rí. Àbí Nigerian government náà kọ́lẹ̀ nǹkan jẹ́ lọ́ba lójoojúmọ́ tí wọ́n àjọ́nà títí dé sìn. Shame on all of you. I owe none of you an apology. Kò sí bọ́jọ́ orí yìí ṣe lè tó, kò lè tó ti Jésù Kristi ni.
kò dẹ̀ lè tó Olódùmarè. I owe you no apology because ẹni tó bá ti so ìgbàdo mọ́ kùrùkùrù ìgbàdo tó bá ti so mọ́dì ó ti di aláwàdà ẹdìyẹ. Baba Banjo, you disappointed yourself the third time. Pẹ̀lú mi. I called you many times last week. Nígbà tí wọ́n àjọ̀nù kéèsì yín tẹ́ lọ fún. Mo ṣe gbé fún mi, mo ní kí gbé sílẹ̀ fún yín. Nǹkan tẹ́ máa ṣe. Ṣùgbọ́n you see me. Pé kí ni nǹkan tó lè sọ. Ẹ mọ̀ pé ẹni tó ń gbénú mi. Ó ju gbogbo ọgbọ́n orí Israel. Ó ju gbogbo ọgbọ́n orí yín àyínìke ẹ láyínìke ni ẹ láyínì padà. Ẹ máa tanra yín jẹ. We are running a CCC administration recognized by the government of Nigeria since in the 50s till date, and it will be very unacceptable for any leader to go outside Nigeria and visit a sitting president without the consent of the board of trustees. Orí yín bàjẹ́. Gbogbo ẹ̀yin òpònú tẹ́ jókòó sínú fọ́rùmù tẹ́ kọ̀kọ̀ tẹ́ sọ̀sọ̀ kú sọ yẹn. Kọ̀nàtì. Ṣé gbogbo ẹ̀kọ́ ni mo ti ń kìlọ̀ fún yín látijọ́ yìí? Ṣé gbogbo ẹ̀kọ́ l'Olúwa ti ń gba ẹnu mi sọ látijọ́ yìí? Ẹ̀yin ẹ máa sá kólóbá. Ọmọ ti ṣe tán, ọmọ ń lọlé. Wọ́n yọ ọwọ́ yín láwo ni lágá bí ẹni tó yọ ọwọ́ òkú kúrò láàrin ẹbí. Tó yọ ẹsẹ̀ òkú àgbà ọ̀nà ṣe máa sọ pé wọ́n yọ ẹsẹ̀ òkú kúrò láàrin ẹgbẹ́ àbí kinní kan. Rubbish. And I posted something in 2022. I will post it here to refresh our memories. Ẹ kú ọdún. Attention, please. When you disrespect being rude or vulgar to any of the parish shepherds of pastors in CCC, blah 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 constitution tí mo ti lò kọjá lélẹ́yìí tún kóòtù sí bíbá ẹ jọ̀ọ́. I don't think so. And let me be honest that meeting is not in the best interest of Nigeria Celestial Church of Christ administration in Nigeria, from the leadership of Papa SBG OSCHOFFA, Reverend A.A. Bada, Reverend P.H. Ajáṣẹ, and Tarayin. Ẹ ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ díẹ̀díẹ̀. Ẹ máa gbọ́. Gbogbo yín pátápátá lẹ máa jẹ̀bi Ọlọ́run látara mi, nítorí pé èmi náà mọ̀ pé mo gbìyànjú. Iyọ̀ ò kì í dúnra ẹ̀ lọ́bẹ̀, ṣùgbọ́n èmi dúnra mo kíra mi. Mo yẹra mi láwo pẹ̀lú gbogbo ogun tẹ́ gbé tíṣẹ́ ìránṣẹ́ mi. Kí ni gbogbo yín gbàgbọ́? Bẹ́ẹ̀ni, kí ni gbogbo yín gbàgbọ́ sìn? Ìtìjú. Ẹ̀sìn gbajúmọ̀. Bámi Baba Banjo, ẹ̀sìn tó fi yín ṣe yìí grade 1 ni. Bámi Baba nínú yan. Ó tán bí ò tán o. Wọ́n lọ ṣe meeting without taking any of you along. Ẹ̀yin dẹ̀ kó fáìlì kiri, ẹ̀ lọ sí court. Ẹnìkan tí ẹ sọ tí ẹ bí mo mọ̀ pé kọ́nàtìtì náà ni. It is time we know what we are doing in Celestial Church of Christ. Before we are Celestial Church members, we are first of all Nigerian and other citizens. And I am proud to say I'm a patriotic Nigerian. Rubbish nonsense. May God continue to guide you aright. Níbo ló ti fẹ́ guide you aright? Gbogbo ètò tí ìkìlọ̀. Mo dàbí ìrìn àjò mi nínú sẹ̀lẹ̀. Ó dàbí ìrìn àjò John the Baptist tó ń pariwo pé ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ọ̀nà rẹ̀ ní mímọ́. Ẹnìkan bọ̀ lẹ́yìn òun, ẹni tóun ò lè dá nìkan tú okùn bàtà ẹsẹ̀.
John the Baptist aṣọ tó ń wọ̀ sọ́rùn ara ẹran inú igbó ló ti pa tó ti ń wọ̀. Oyin ìgàn ló jẹ. Oyin ìgàn ló ń jẹ. Ẹ wo gbogbo ìyà tẹ́yìn ọmọ sẹ̀lẹ́tẹ̀ ti fi jẹ mí. Tẹ́yìn àgbà sẹ̀lẹ́tẹ̀ ti fi jẹ mí. Ẹlẹ́dàá mi á dá padà fún yín, ogun ọ̀run tẹ̀ tí ń dá padà fún yín. Òun ló ṣe jẹ́ pé kí ẹ̀sìn gbogbo yín kó ṣojú ẹ̀mí mi nígbà tí mo ṣe wà lórí ìjẹ́ tó lúwà pè mí sí yìí. Rabbi Israel. Wọ́n lọ ṣe meeting l'Ajáṣẹ, wọ́n pe gbogbo wọn lórí kéríkè wọ́n yọ yín kúrò. Shame on all of you. Shame on you. Ẹ rí bàbá yín tẹ́ ẹ̀ honest sí. Bàbá Bánjọ ẹni tẹ́ ẹ̀ honest sí rè. Bàbá nínú yán ẹni tí wòlíì 42 tó mú nìyẹn, ṣe rí. Nínú closed door. Me understand the message yẹn sir. Me understand the message they send yẹn. Kò yé mi. Nǹkan tẹ́ kọ́ yẹn tí bá ní kí n dá yín lóhùn bí mo ṣe pẹ̀lú bí mo ṣe wà yìí. Ó lè lọ jẹ́ nǹkan tẹ́ mean ni mo kọ́ yẹn ni mo máa dá yín lóhùn sí sir. Ẹni tó ṣe kọ last message yẹn sìn. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kì í ṣe Celine o. Kì í ṣe Celine. Wọ́n tún gbé wòlíì dìde fún. Ṣèbẹ̀rẹ̀ tán kọ́kọ́ mú wọlé tó kọ́kọ́ kó fáìlì wá, wọ́n ti tà yín dànù. Ọmọ ṣetán ọmọ lọlé. Wọ́n wá lọ mú lórí ríkè ẹ ní Nigeria force. Ṣé Nigeria nìkan ni ṣẹlẹ̀ wà ní? Hobby àṣàwọ̀ Faransé àṣẹ báyìí. Etí ẹlífàǹtì, etí yín tó kàn tóbi tí ò gbọ́rọ̀ yẹn. Ọmọ ṣetán ọmọ lọlé. Don't be surprised. Àwọn eléyìí ò kọ̀ pé kí ìmẹ̀kọ kó máa kẹ́ má ṣe ìmẹ̀kọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́. Wọn ò kí àmọ́. Wọ́n fẹ́ ru gbogbo ẹ̀ padà lọ s'Ájáṣẹ. Níbi tó ti ṣẹlẹ̀, odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀, ó máa gbẹ ni. Is it not in this same? Ẹ jọ̀ọ́, please. I'm begging you. Oh, okay. Okay. I understand you. Tẹ́ bá fẹ́ reply èèyàn, ẹ kọ reply sábẹ́ comment ẹnìyẹn gangan. Kó má dàbẹ́ ní pé direct one to me ni. Ẹ ṣé sà. Ẹ wo ohun tójú mi rí nínú ìjọ mímọ́ lórí iṣẹ́ tó yẹ kí Ọlọ́run kó pe ẹ̀yin ọkùnrin sí, torí pé ó rí pé ẹ̀yin ọkùnrin yalábòsí ni yín. Òjẹ́lé orò òjẹ́lé gúngún ni yín. Ẹnu yín ò tó ọ̀rọ̀ nínú ilé yín. Tèmi tó bá tó ọ̀rọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ yín. Who am I? Ṣùgbọ́n Olúwa dìde. Olúwa mi dìde nínú ògo rẹ̀. Ó múnú mi dùn, ó yí gbà mí padà sí rere. Ó wọ̀ mí láṣọ ògo, ó bọ́ aṣọ ọ̀fọ̀ kúrò, ó bọ́ aṣọ ìṣẹ́ kúrò, ó bọ́ aṣọ ẹ̀gàn kúrò, ó bọ́ aṣọ ìyà kúrò, ó bọ́ aṣọ àìlágbára, ó wá gbé the mantle of boldness. Ó gbé wọ̀ mí. Mo wá di gentle lioness. Why did I say gentle lioness? Torí pé obìnrin ni mí. I can call myself a lion. There is nothing anybody can do about it. But I'm a gentle lioness until tó bá tẹ irú mi.
ẹ rò pé wọ́n ń pè mí ní prophetess Bella for nothing ni. Ẹ rò pé wọ́n ń pè mí ní vulture for nothing ni. Wọ́n mọ nǹkan tí wọ́n sọ, but wọ́n rò pé bóyá wọ́n lè fi wọ́n fi ẹ rò pé èbú lẹ fi ń ṣe, ẹ mọ̀ pé ẹ fi ń fi ìyẹ́ kún ìyẹ́ tí Olúwa ní kí n máa fi fò ni nínú agbára ògo ẹ̀. Hobby ó tàn bí ó tàn aláṣejù ìgbẹ̀yìn yín rèé aláṣejù o. Ẹ̀yin tẹ́ ti rò pé ti gbọ́n, ẹ̀yin lẹ gbọ́n jù, alẹ́ gbọ́n, ẹ ti lọ́gbọ́n jù, àgbọ́n ọ̀gbọ́n tán ọlọ́gbọ́n a máa mọ́ lọ́gbọ́n gọ̀, ẹ̀yin lẹ gbọ́n jù. Gbogbo ẹ̀yin bàbá yìí nonsense, rubbish, shame, 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 shame unto all of you. Ban baba banjo, tí n bá tún ever pè yín nílé ayé mi, bóyá ọjọ́ náà ni Jésù máa sọ̀kalẹ̀, tó bá tún gbé nǹkan kan wá fún mi pé kí n tún sọ fún ṣé àwọn pé ó di méjì. Alákọ̀ọ́kọ́, ẹ kọ̀ ẹ ṣubú. Ẹlẹ́ẹ̀kejì, bóyá torí nǹkan tó ń bọ̀ lọ́nà yìí lolúwa ṣe ní kí n sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín, kí n sọ fún yín. Ṣùgbọ́n ẹ gbà mí láyè, wọn ò dẹ̀ rán mi sẹ́lòmíì pé kí ló jẹ́ sí yẹn fún. I called you many times directly from here to Nigeria. Mo pè yín lóru, mo pè yín láàárọ̀, mo pè yín lọ́sàn. Tí ẹ pàpà ẹ kàn wá ago yẹn lójú ni. Pàpà kọ́ tiẹ̀. Kó má bàa dàbí ní pé bóyá network, bóyá ẹ kọ́ tiẹ̀ mọ́ mi létí. Gbé ní kí bá lè rò pé bóyá network ni. But message tí mo wá send sí yín nínú box yín. You read it. You read them one after the other. Dá mi lóhùn. Nínú profile tó wà lórí kíní polo báyìí lẹ́wọ̀. You are looking so dashing. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní tí Olúwa fi rán mi sí yín pé kí n sọ nǹkan báyìí kàsà báyìí káwòdì fún yín. Ṣùgbọ́n ọgbọ́n yín pọ̀ jù àbí kí lọmọ yẹn tún fẹ́ sọ? Nǹkan tọmọ yẹn fẹ́ sọ òun ló ṣẹlẹ̀ yìí lójú ẹ̀mí yín. Lójú ẹ̀mí gbogbo yín. Kóòtù la rí yín sí. Alàgbà Ṣónẹ́kàn, I message you as well. Bọ́láńlé Bọ́láńlé Ṣónẹ́kàn. Alàgbà Ṣónẹ́kàn, ẹ̀yin náà tẹ́ ń do pastoral seat for years now. You know how much you spent on lawyers. Not lawyer, lawyers. All these years. Èrè wo ni gbogbo yín mú jáde ń bẹ̀ nsìn? -0 ló tún jẹ́. Mariwo lẹ́rí, tí rí Ègún. Ẹ bá mi ṣí àkíní. Àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí. Ó ti dé, òrùka ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ yín sí ó ti dètè. Ẹ wá ń sunkún ìgbà yìí láàárọ̀. Tẹ́ sọ pé tí wọ́n bá pe Nàìjíríà sí nǹkan kan. Ṣé Nàìjíríà wá jẹ́ kíni? Wọ́n pe àwọn tí Côte d'Ivoire pé kán wá dá sí ẹni tí kò kì í ṣe ìkankan nìyẹn o. Tí ò bá yín mọ bí Makoko ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, tó jẹ́ pé bàbá yín mo bí yìí ná. Ẹ̀rí tó lọ ń visit káàkiri. Ó kọ́kọ́ gbé àkájù star. Ó kọ́ fún nípò náà gbàgà. Ó brush àwọn tó rò pé bóyá ó lè máa wá sí, ó lè máa think of coming to you. Ó brush wọn aside. Èmi sọ fún pé this man is a devil incarnate. Yes. And I owe nobody an apology. He is so mean, so wicked.
adẹ́tẹ̀ nínú òun ò dá báwo ni ta ẹ ṣe rí ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tí ò ṣe táyìn a ní kẹ́ pé gbogbo àwọn tó bá bàbá Ọ̀ṣọ́fà tó bá wọn rìnrìn àjò kí ni bàbá yín pásítọ̀ ṣe ó kàn kó orúkọ wọn sínú envelope Ajáńlé kòkò kìnìkan ṣé orúkọ tán print sẹ́nu kínní ó ti rọ mí gbóná sí fùrọ̀ gbogbo yín kẹ́ẹ̀kan máa yàgbẹ́ tuurutu lókù olúwa mi ò ṣe olúwa ò ṣe ò jáyé gbórúkọ rẹ lẹ́nu mi olúwa ò ṣe ò jáyé sọ mí dídàkudà olúwa ò ṣe ò jáyé gbà láfíà mi lọ wọ́n ti gbà láfíà yín lọ lọ́wọ́ yín bí tẹ́ ti ru fáìlì kóòtù kiri ẹ wo iye owó tẹ́ ti san fún lọ́yà ẹ wo ìgbà tí mo ti ń bá yín sọ̀rọ̀ nígbà tẹ́ jáde ní kóòtù tẹ́ lọ yìí nǹkan gbé fún mi mo fẹ́ gbé fún yín pé nǹkan báyìí ló yẹ kẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀yin lẹ gbọ́n jù àgbọ́n ọ̀gbọ́n jù ọlọ́gbọ́n a máa mọ ọlọ́gbọ́n gọ̀ ó ṣèjàre ọmọ mi Àṣàkẹ́ ọlọ́ládé mi Àṣàkẹ́ ọmọ yẹn ń kọ kísà orin bíi ti Mohbad ni àwọn orin tó ní meaning hallelujah mo bí yìí ná ó hùwà mo bí yìí ná fún yín ó hùwà ọmọ Ègún fún yín ọmọ ṣetán ọmọ ń lọlé ṣé mi ò sọ bẹ́ẹ̀ fún yín mo ní nǹkan tó ń pláàni mo ní gàjẹ̀ mi yín lọ ẹ̀yin ru fáìlì kiri ẹ̀ ń ru agbádá kiri bẹ́ẹ̀ ló ń gbé ọwọ́ burúkú ló ń gbélé yín lórí lẹ́sọ pé ń tà mí òróró wọ́n tún ti gbé líìsì míì jáde o pé kẹ́ wá tà mí òróró tọdún yìí ẹ máa ta lọ ẹlòmíì ti ta gbé sí ilé ayé ẹ̀ ó ti ta mọ́ òróró tán gbélé lórí wọ́n gbọ́wọ́ lé yín lórí wọ́n gbogbo yín dànù senseless people spiritually empty. I owe none of you an apology. Jehovah Almighty nìkan lórí tèmi yìí mi ò owe any gbogbo tí mo sọ láàárọ̀ yìí mi ò owe any of you an apology. You guys are just nothing to reckon with. Ẹni bá bá yín rìn ti ṣègbé ó ti kú dànù wọn ò tí ì sin ni. Èmi tẹ́ sọ pé ẹ fẹ́ bá sọ̀rọ̀ èmi tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ ẹlòmíì á sunkún báyìí anyway ọ̀pọ̀ nínú yín gbogbo àwọn ọmọ yín Pentecostal náà wà bàbá Bánjọ mélòó nínú àwọn ọmọ yín ló wà nínú ìṣẹ̀lẹ̀ hallelujah God bless you ṣe ẹ má jẹ́ kí n go don't let me go there because tí bá ní kíkẹ́ máa tẹnu bọ̀rọ̀ inú mi á máa ta inú mi á máa ta ìdodo mi á máa ṣe bọ̀nbọ̀nbọ̀n irun orí mi ẹ̀rí bó gbogbo ẹ̀ dìde ni ó fùlù wá ni gbogbo irun orí mi dìde ni olóòótọ́ ló ṣìkà lù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè pé ìyà yóò jẹ mí gbé ìyà yóò jẹ mí gbé nínú ìjọ mímọ́ iṣẹ́ ìránṣẹ́ mi ó pé ìpè mi àṣẹ ti jáde ẹ̀rí dúró lára mi agbé mi o sórí ẹṣin tuntun shame on all of you ẹ ṣe ìdànù kó tàbí búburú káàkiri gbogbo àgbáyé. Òrùka bọ́ ó bọ́ sọnù òrùka yìí bọ́
coat of many colors. It has become a dirty linen. Lọ́rùn gbogbo yín. Abẹ́rẹ́ jábọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ yín, ó wá dètè. Mo sọ fún yín, mo ná ọmọ ṣetán ọmọ ń lọlé. Ọmọ ti ṣetán ọmọ ti lọlé. Ó ti já yín dànù, ó já yín sọ́lọ́pọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú fọ́rùmù káàkiri tẹ́ ń jẹ yín. Sí nǹkan tẹ́ lè ṣe, wọ́n ti ṣe meeting, wọ́n ti parí ẹ̀. Nigerian government ẹ sọ pé yín fẹ́ lọ rìpọ́ọ̀tù fún yẹn. Ṣé báwọn bàbá tó wà níwájú yìí náà máa ṣíwájú? Àbọ̀wọ̀n náà kọ́ náà lọ sí kóòtù lójoojúmọ́. Ṣé kóòtù Nigerian government kan ni wọ́n lọ? Rubbish, nonsense. Ẹ̀yin senseless fools yìí. Ẹ wo, mo ṣe jí, ẹ̀rí bójú mi ṣe rí. Mi ò tí fi oúnjẹ ọkọ àbò oúnjẹ àdá sẹ́nu. Gbọ́dọ̀ wá sọ̀rọ̀ ìjáde. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ayé kò lè pa mí. Ẹnìkan ipò òun máa gogo lẹ́nu. Kógókógó ń ta gógó dùgbẹ̀dùgbẹ̀ ní tíkèrègbè. Màá wá gbẹ̀yìn, màá gbẹ̀yìn làgbánú lé ń dún. Èmi ni màá rẹ́yìn gbogbo yín. Èmi ni mo máa rẹ́yìn gbogbo yín. Gbogbo ọ̀tẹ̀ tẹ́ ń dì mọ́ mi. Gbogbo ọfà tẹ́ ń ta àwọn ọmọ yín ló máa fi àyà kó torí pé kí ni? Tí ìgbín bá ṣu, ó máa fàyà ẹ̀ kó ni. Tí jàgbá náà bá ṣu tiẹ̀, ó máa fàyà ẹ̀ kó ni. Ẹni bá perí mi níbi ibi máa bà tọmọtọmọ lórí iṣẹ́ ìránṣẹ́ yìí. Hallelujah. God bless you. Tó bá fẹ́ kí God bless ẹ ni God máa bless ẹ. Tó bá wá síbí pẹ̀lú èrò burúkú lọ́kàn lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórúkọ Jésù Kristi, ogun ọ̀run á dìde sí ẹ. Hallelujah ò ní jẹ́ tiẹ̀. Gbogbo ìyà tẹ́ ti fi jẹ mí nínú Celestial. Tẹ̀dẹ̀ wá jẹ́ kí ọ̀rọ̀ yìí kó jẹ́ pé báyìí lè ṣe wá jẹ́ kó gbẹ̀yìn sí. Ìyà máa jẹ yín tọmọtọmọ. Àrọ́mọdọ́mọ yín á jẹ nínú gbogbo ìyà, gbogbo ọfà tẹ́ ti ta fún mi. Lórí iṣẹ́ tó jẹ́ pé kì í ṣe pé bóyá ó dédé wù mí láti máa ṣe. Tó jẹ́ pé ẹ̀mí ló dè mí mọ́lẹ̀ sídìí ẹ̀. Tí mo dẹ̀ ṣe ṣùgbọ́n tí ẹ gbọ́ tó yẹ pé ṣe lẹ̀ ń dìtẹ̀ mi. Ọ̀tẹ̀ yẹn náà ló máa payàn, ọ̀tẹ̀ náà ló ti gbáre kó lọ́wọ́ gbogbo yín pátápátá. Lórúkọ Jésù Kristi, ibi tí mo máa wà ní, tí mo máa fi gbogbo yín, tí mo máa fi yín rẹ́rìn jù báyìí lọ. Gbogbo ìyà tẹ́ fi jẹ mí nínú ìjọ mímọ́. Gbogbo èpè tí ẹ ń ṣe, gbogbo èpè tẹ́ ní káwọn ọmọ yín kọ́ máa wá ṣe. Tí bá ti sọ kankan, tí bá ti gbé nǹkan jáde, ẹ̀rọ àwọn ọmọ yín wá. Ẹ̀yin náà ẹ máa lọ péjọ lóru lórí mi. Ní orúkọ Jésù Kristi, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni. Gbogbo ohun tí ẹ ṣe fún mi pátápátá, gbogbo ẹ̀ pátápátá ni gbogbo yín. Lẹ máa jèrè ẹ̀ tọmọtọmọ. Àdàbí tó bá jẹ́ wípé iṣẹ́ tí mo ṣe yìí